Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adeomade. Mo fẹ́ fi nǹkan tí ọmọ bàbá wa Dio Fagunwa ṣe mo fẹ́ fi hàn yín. Ọmọ bàbá wa Dio Fagunwa tó kò gbójú ọdẹ ní gbómọlẹ̀ mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín. Ọmọ wọn yìí obìnrin ni à ń pè ní amòfin Yejide. Ṣé rí ìgbà tẹ́lẹ̀ mi bá ń sọ wípé ọmọkùnrin ni kọ́lọ́run fún ọmọkùnrin ni kọ́lọ́run fún un, mo ṣẹ̀ mọ́ sí ni pé gbogbo lọ́mọ kò sí lè tí ò dáa. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní wípé gbogbo lọ́mọ àdúrà tí èèyàn máa gbà ní pé Ọlọ́run fún mi ní ọmọ alálùbáríkà, fún mi ní ọmọ tó máa san mí, fún mi tó máa gbé orúkọ mi ga sí rere, fún mi ní ọmọ tó máa mú inú mi dùn. Àdúrà tí ó yẹ kí gbogbo òbí máa bọ̀ àníyàn. Kì í ṣe pé Ọlọ́run fún mi lọ́mọkùnrin, Ọlọ́run fún mi lọ́mọkùnrin, ọmọkùnrin ni mo fẹ́ tàbí ọmọbìnrin mo fẹ́. Kò sí eléyìí tó kì í ṣe ọmọ. Níbi tí ẹlòmíì máa sọ wípé ọmọbìnrin máa padà lọ ní kò ní rántí ilé bàbá ẹ̀ mọ́, kò ní rántí ìlú bàbá ẹ̀ mọ́. Ìyá yìí ó ṣe nǹkan kan tó yà mí lẹ́nu, ẹ jẹ́ n sọ fún yín. Kì í sọ nìkan ní bàbá Dio Fagunwa bí o, wọ́n pọ̀ gbogbo wọn lọ́dọ̀ èèyàn tó yanjú. Ṣùgbọ́n nínú àwọn obìnrin tó ṣe mú yan gan ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àgbáyé nínú àyẹn wa, ó wúlò fún ìlú ẹ̀, ó tún wúlò fún ìdílé ẹ̀. Ó ti ṣe alága ìjọba ìbílẹ̀ Ẹlẹ́lújó Òkègbó local government rẹ̀, obìnrin ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní SSA to the president on food security, obìnrin ni o. Nǹkan tó wá ṣe tó wá yà mí lẹ́nu pé ó install solar electricity sí ìlú ẹ̀, sí ìlú bàbá ẹ̀. So woman yìí install solar electricity energy, install solar energy sí gbogbo ìlú Òkè-Igbó, ìlú bàbá tó bí, ìlú bàbá ẹ̀ ló install solar energy sí gbogbo ìlú Òkè-Igbó. Ẹ̀kọ́ méjì mo rí kọ́ nínú àwọn olóṣèlú tó ń ṣe dáadáa ní woman yẹn wà. Mi kì í sọ olóṣèlú o, nínú àwọn olóṣèlú tó ń ṣe dáadáa lẹ́nu ìgbà tí wọ́n gba appointment gẹ́gẹ́ bí SSA to bàbá Tinubu on chief security ni wọ́n ṣàkànṣe sẹ́yìn. Adẹ̀rí àwọn olóṣèlú mi tó jẹ́ ọkùnrin tí wọ́n ronú àti ṣe nǹkan yẹn, obìnrin nìyẹn o. Àwọn olóṣèlú tó wá jẹ́ ọkùnrin tó jọmọ bíbí ìlú yẹn tó ti ń jẹ oúnjẹ òṣèlú bọ̀, mélòó nínú wọn ló ṣerú nǹkan bẹ́ẹ̀ tó jọmọ ọkùnrin nìyẹn o. Ẹ̀yin tẹ́ máa ń sọ pé obìnrin ilé ọkọ ẹ̀ ló máa lọ, ilé ọkọ ẹ̀ ló máa kó gbogbo nǹkan lọ. Ẹ wá wo woman yìí, ó rántí ìlú bàbá ẹ̀, ó ṣe nǹkan mèremère síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mi ní òkọ́lé sókègbó yẹn tó jẹ́ ọkùnrin, but woman yìí obìnrin ni, ó ṣe nǹkan sí ìlú Òkègbó yẹn, ìlú bàbá ẹ̀ ni, ìlú bàbá ẹ̀ ni o. So ó jẹ́ kí n mọ̀ wípé ọmọ jẹ́ obìnrin kò ní kó má wúlò, ọmọ jẹ́ obìnrin kò ní kó má wúlò fún ìlú ẹ̀, kò ní kó má wúlò fún àwùjọ ẹ̀, kò ní kó má wúlò fún ìdílé ẹ̀. Kọ́lọ́run fún wa ní ọmọ alálùbáríkà ní ọmọ tó máa wúlò. Àdúrà tó yẹ kí gbogbo òbí máa gbà nìyẹn. So mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ yẹn lára barrister Yejide Ògúndípẹ̀, ọmọ bàbá Fagunwa, ọmọ olóògbé Fagunwa Dio Fagunwa tó kó ògbójú ọdẹ nu gbórùmọlẹ̀. Mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ yẹn. Mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin ènìyàn kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn, kẹ́ bá wa yìn wọn pé especially ẹ̀yin obìnrin kẹ́ ṣùgbọ́n ìyá yẹn pé ó jẹ́ kí àwọn èèyàn wí pé mọ̀ pé obìnrin ń dára, àtobìnrin àtọkùnrin kò sí lè tí ò kì í sọmọ, gbogbo lọ́mọ. Yorùbá máa ń sọ, Yorùbá ní gbogbo lọ́mọ. Kọ́lọ́run fún wa lọ́mọ tó máa san wá ni. Ṣé barrister Yejide san Òkègbó àbí kò san Òkègbó? So san Ondo state àbí kò san Ondo state? Ẹ wo, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí YouTube channel mi Adeomade TV. Ó dàbọ̀.